Ìbáṣepọ̀ tí ń bẹ láàrin eégún àti ọ̀rẹ́ ni pé láti ìpilẹ̀ṣẹ̀ ọ̀rẹ́ léégún máa ń mú jáde àti oògùn àtọ̀rẹ́. Àwọn ọmọ ẹ̀yìn eégún wọ́n mọ̀ nara wọn tí ó sì ní dùn wọ́n. Ìbáṣepọ̀ tí ń bẹ láàrin wa ibi ẹ bá ti rí pé tẹ́ ẹ bá dèdí eégún wọ́n ń pe kinní kan ní ìsàn, òun là ń wò yìí. Òun rèé ìsàn eégún, ònà ọ̀rẹ́ ni. Tí wọ́n bá ń pè wọ́n ń bọ Ògún, ní tá a máa ń bọ ní ìsàn. Ìbáṣepọ̀ tí ń bẹ láàrin eégún àti ọ̀rẹ́ nù. Nínú ọ̀rọ̀ yín ẹ ní wọ́n máa nara wọn ní ọ̀rẹ́. Wọ́n máa nara wọn lọ́rẹ́. Eégún ló sì máa na nǹkan ọdún ni. Bí eégún bá tí ì nà yàn lọ́rẹ́, àdúrà tí ò tí ì gbà làfi máa pé mo nà ọ́ lọ́dún yìí ní tàn náà lẹ́ẹ̀mí. Àmọ́ ẹni tí kò bá ń ṣe ọmọ eléégún tàbí ara àwọn eléégún tí òun kàn wù ú lọ́kàn pé mo fẹ́ wá wòran eégún, wọ́n ní eégún yìí máa ń ṣeré dáadáa, wọ́n máa ń pidán, wọ́n máa ń jó, pé mo fẹ́ wá bá wọn yọ ayọ̀ eégún. Tí wọ́n bá ń na irú ẹni bẹ́ẹ̀ ní ọ̀rẹ́, ó máa dùn àbí kò ní dùn? Kò lè dùn. Ọ̀nà tí wọ́n gbà ná kò lè jẹ́ kó dùn. Ayọ̀ ni ó sì fi gbà á. Ẹlòmíì ga mọ́ pé ẹ wá nà mí kí n lè bá a ná tàmọ́dún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn eégún kan la máa ń rí ní orí social media tó yẹ pé nínà tí wọ́n na àwọn èèyàn, ìnà yìí pé ó yàtọ̀ sí pé ìnà pé à ń ṣọdún. Ìnà wípé mo ṣẹ̀ mí tẹ́lẹ̀. Ó ti ṣẹ̀ mí tẹ́lẹ̀ ní àti rí lóríṣiríṣi. Ó ti ṣẹ̀ mí tẹ́lẹ̀ máa dẹ̀ nà ẹ́. So ní orí social media mò ń wo eégún kan bí ó ṣe ń na àwọn èèyàn ìlùkulù, ó tún lọ ń káwọn èèyàn mọ́nú ṣọ́ọ̀bù tó tún nà táwọn èèyàn wá ń rọ́ mú tó yarí. Kí lẹ rí sọ sí irú eléyìí? Ǹjẹ́ eléyìí bá àṣà eégún mu? Kò bá mu. Gbogbo àwọn tí wọ́n máa ń ṣerú rẹ̀ àwọn àṣàwọ̀ ni. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọmọ eléégún ọ wà ń wò náà. Ọ̀jẹ̀ wù mí. Àwọn wọ́n lọ mọ́ rẹ́ǹtì ẹlòmíì kọ́ wá bá gbé eégún. Ẹni tẹ́ ẹ lọ rẹ́ǹtì tẹ́ ní kó wá bá yàn gbé eégún tó bá dáràn yóò dágbé eégún náà ní ọ̀tàn. Ẹ wòye tọ́lẹ̀ ṣẹlẹ̀ l'Óṣogbo tọ́já sí pé ọmọ ẹyẹ ńlọkọ̀ rí bẹ́ẹ̀ kú, ìbọn sì ń bẹ lára ẹ̀. Ó fẹ́ gbẹ̀rẹ̀ lẹ́yìn níbọn, ó kú. Àwọn tẹ̀lé àwọn òrìta létí lónìí báyìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí ó jẹ́ ń ṣẹlẹ̀. Wọ́n ṣẹlẹ̀ pé àwọn ṣe eégún ṣùgbọ́n ìlọ́dún Ọ̀ṣun wọ́n dẹ̀ ní wọ́n ríta létí padà. Ìpè tó fi jẹ́ 2-1 àwọn orí pàǹpá ní méjì. Gbogbo nǹkan yìí kan kò bá kẹ́ni ẹ wá mú. Wọ́n dẹ̀ ń fún alẹ́ kọ́. Tí wọ́n tọ́ bá wá gbẹ̀kọ́ tó lọ pàdé tó ọkọ̀ bọ̀wé síbẹ̀ náà lọ sí nǹkan tí ó yẹ kó o ṣe. Ṣùgbọ́n ní ìsìn àwọn pé kíní ìsáwù mí mo gbé tàbí ṣẹ́gi mi náà gbé tọ́kọ́ tó ti yó kò sí tí ò lè ṣe. Àwọn ọmọ tẹ̀yìn tèmi mọ̀ máa sọ fún wọn ẹ má bá yàn já o, ẹ lè nara yín, ẹ má nẹni ẹlẹ́ni o. Kéèyàn máa kọjá lọ ní ìsìn kéèyàn sáyé dé kó pàṣán bò ṣẹ̀pọ̀ kù díẹ̀ káàtó. Bí ẹ̀ bá ṣerú ẹ̀ fọmọ mi kò sí tí ò lè bá rẹ̀. Ṣùgbọ́n àtàbájọ mọ ara wa yóò dẹ̀ bá ti jọ sí. Ìdí nu àwọn àṣàwọ̀ ni ń dá wàhálà alẹ̀. Ẹ wà mú ikú kan ní ìsìn wọn kan àwọn ní kádà lọ nǹkan kì í ṣẹ́gun ní kádà lọ́wọ́ o. Ọ̀rẹ́ ní tẹ́gún. Ọ̀rẹ́ ní tẹ́gún. Tẹ́ ẹ bá ti rádà lẹ́yìn egbò èdìbọn mọ́ra. Èdìbọn máa ń gbà tá a lójú ogun. Àwọn tí wọ́n máa kádà lẹ́yìn àwọn tọ́ọ̀gì tí wọ́n kàn rí kókẹ́ tí wọ́n tẹ̀lé pé eégún ìburú ẹja tẹ̀lé wọn àlékún tó kádà lọ́nu. Àná ló ṣe máa ń jalè. Àná àwọn tó fi jalè. Wọ́n sọ pé táwọn bá ti lè dá wàhálà lẹ̀ tó kálukú àti ń sá gidigidi from there. Àwọn aráyè kó. Wọ́n ra ìmọ̀ kó nǹkan ní nǹkan. Àwa sì máa ń ṣàdúrà fún ọ ni wípé ẹ̀nì jẹ́ èèyàn. Ògbẹ́ tí bá ti ń ṣe irú ẹ̀ ìwọ tó o bá dáràn sí yàn lọ́rùn ò ní sàmọ̀dún. Báàrin bó ti lọ́nà. À ń gbìyànjú ẹ rí i pé wọ́n ládìẹ ńlá àgùn. Ìyẹn ni ò jẹ́ ká mọ̀. Tẹ́ ẹ bá gbọ́ lórí rédíò àti kéde lórí rédíò
wípé nǹkan bíi wàhálà àfẹ́ ní wò nígbà kan àwọn ìbò máa wá sí wò láti wá wòran nígbò tí wọ́n máa dá wàhálà alẹ́ nǹkan kọ̀jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wá mọ́ tí wọ́n ti bá sáré nǹkan lọ́dún yìí lé wọn sẹ́yìn. ẹ kí wọ́n máa kún ìbò máa kún nígbà eégún jùgbà léyà lọ ṣùgbọ́n náà tí ń gbà sí òun lọ́fà láàrin bó ti lọ nìyẹn.